Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé nínú àwọn ọ̀run, ìjìnlẹ̀ ìfẹ́ ọba tí ó pọ̀ nípa àti agbára. Bàbá Jésù Kristi Olúwa wa, a gbé yín ga, Ọlọ́run ẹ gbà ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ onímọ̀jẹ̀mú, ẹ bá wa sọ̀rọ̀. Mébí látètè kọ́ ṣe sáà ní ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. Ọlọ́run tún wá sọ̀rọ̀ rẹ̀ jáde o. Kí gbogbo ògo jẹ́ tirẹ̀, kí ìdáláre ó jẹ́ tiwa. Ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, mo kí yín káàbọ̀ sí abala ìrere náà lórí ètò yín ètò wa ẹ kú ọjọ́ ìsinmi. Láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn náà ni a ti bẹ̀rẹ̀ àkòrí gbòòrò tí a pè ní àìmọ̀ Ọlọ́run olórí àrùn. Títòní yóò máa jẹ́ apá kejìdínlógún part 18. Àìmọ̀ Ọlọ́run olórí àrùn. Nínú ìwé ìṣe àpòstélì orí 17 ẹsẹ̀ 23 tí ó wí pé nítorí bí mo ti ń kọjá lọ tí mo wọ́n ní tí ẹ̀yin sìn, mo rí pẹpẹ kan tí a kọ àkọlé yìí sí, fún Ọlọ́run àìmọ̀. Ǹjẹ́ ẹni tí ẹ̀yin sìn ní àìmọ̀, òun náà ni èmi ń sọ fún yín. Níbi ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ni a ti wọ abẹ́ àkòrí mìíràn lábẹ́ rẹ̀ tí a pè ní àwọn ewu tí ó rọ̀ mọ́ àwọn tí kò mọ Ọlọ́run. Ewu olówà fún àwọn tí kò mọ Ọlọ́run ni a ṣe àgbéyẹ̀wò rẹ̀ títí di ọ̀sẹ̀ tí ó kọjá. Àyànfẹ́, ẹ jẹ́ á wò díẹ̀ síwájú sí kó tó di wípé á wo àwọn èrè àti pàtàkì, tàbí ká sọ wípé èrè àti pàtàkì mímọ̀ Ọlọ́run, àwọn ìdí pàtàkì tó yẹ ká fi mọ̀ Ọlọ́run, àti wípé àwọn èrè wo gan ló rọ̀ mọ́ kó tó di pé á gbéyùn yẹ̀wò. Ẹ jẹ́ á wo díẹ̀ síwájú nínú ìwé Títù orí 1 kí á wo ẹsẹ̀ 16 rẹ̀. Wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nípa iṣẹ́ wọ́n ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni ìríra àti aláìgbọràn, àti ní ti iṣẹ́ rere gbogbo aláìníláárí. Àwọn ewu tí ó wà fún àwọn tí kò mọ Ọlọ́run, lára àwọn ni a ti rí kà nínú ìwé Títù orí 1 ẹsẹ̀ 16 yìí. Nítorí wípé àwọn ènìyàn bíi ará Áténì, àwọn ẹlẹ́sìn, àwọn tí ò mọ Ọlọ́run, ewu tí ó wà fún wọn lára rẹ̀ láti rí i pé púpọ̀ nínú wọn ẹ mọ̀ pé àwọn ẹlẹ́sìn wọ́n lè farahàn bí èèyàn Ọlọ́run. In fact, wọ́n lè máa polówó nínú ẹ̀sìn wọn pé àwọn dọ́lọ́run mà. Wọ́n lè máa sọ wípé Ọlọ́run làwọn ń jà fún. Wọ́n lè máa polówó ẹ̀sìn fún yín wípé ẹ̀sìn táwọn náà ń tà ń ṣe yìí, ìjọsìn wa yìí Ọlọ́run ni. Ṣùgbọ́n wọn ò dọ́lọ́run mà. Ọlọ́run gan sọ pé òun ò mọ̀ wọ́n. Ṣé ẹ gbàgbé pé a kà nínú ìwé ìrere Mátíù orí 2 ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 23 lọ́sẹ̀ tó kọjá, tí Jésù ó wí fún wọn wípé ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀, èmi kò mọ̀ yín rí. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ni ó kọ́kọ́ sọ̀rọ̀ pé lórúkọ rẹ̀ mà là ń ṣe àwọn iṣẹ́ agbára, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Lórúkọ rẹ̀ mà là ń láwọn ẹ̀mí èṣù jáde. Àwọn ohun mèremère tá a ṣe pẹ̀lú ẹ̀sìn mà la fi ṣe. Àwa máa jìjà ẹ̀sìn, àwa máa lọ́gun ẹ̀sìn púpọ̀ fáwọn èèyàn, a máa kéde ẹ̀sìn, a máa ṣiṣẹ́ ẹ̀sìn gan-an. Ṣùgbọ́n tí Jésù Olúwa sọ wípé n ò mọ̀ yín rí o, ẹ lọ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Púpọ̀ nínú àwọn ẹlẹ́sìn láyé tí wọ́n sọ wípé Ọlọ́run a máa ṣẹ̀sìn fún, a máa jọ́sìn fún ọ gan. In fact, a máa gbọ́rọ̀ ẹ̀sìn lórí. Àwọn tí ò bá gba ẹ̀sìn tá a gbé lọ́wọ́ tá ń sọ pé Ọlọ́run ìwà ni Ọlọ́run o, a máa ń bá wọn jà gidi mọ̀ ni, a máa kóró ojú sí wọn mọ̀ ni. Tọ́lọ́run ó padà àwí fún wọn wípé òun ò mọ̀ wọ́n rí, torí wípé àìmọ̀ Ọlọ́run olórí àrùn ni. Mo wí fún yín pé ẹni bá máa sin lọ́hùn Ọlọ́run là kọ́kọ́ kọ́. Nítorí yẹ tí irú ẹni bẹ́ẹ̀ tó yẹ kó kọ́ ṣe ni pé kó kọ́kọ́ kẹ́kọ̀ọ́ Ọlọ́run náà, pé ta ni Ọlọ́run. A sì ti sọ púpọ̀ nínú rẹ̀, a ti ṣe lálàyé pé kò sẹ́ni tó rí Ọlọ́run rí. Ìwé mímọ́ ti fìdí rẹ̀ múlẹ̀, kò sẹ́ni ó rí. Àwòrán kan ṣoṣo tá a fi hàn fún ìran ènìyàn pé ẹni bá fẹ́ rọ́ Ọlọ́run rèé o, òun náà ni àwòrán Jésù Kristi Olùgbàlà. Bíbélì sọ wípé ó ní àwòrán ọmọ bíbí ó kan àyà rẹ̀ ló fi hàn. Ọmọ bíbí ó kan àyà rẹ̀ ló fi hàn wá. Jésù la ṣàfihàn rẹ̀ fún gbogbo ayé. A sì ti wí fún wa wípé gbogbo ìwà Ọlọ́run, ìṣe Ọlọ́run, ntí Ọlọ́run jẹ́ láti ṣàfihàn rẹ̀ nínú Jésù. Ẹ ń bá fẹ́ gbọ́ Ọlọ́run gbọ́, tó fẹ́ mọ̀ Ọlọ́run, Jésù ni ó kọ́kọ́ gbàgbọ́. Ẹ ò bá ti gba Jésù gbọ́, kò gbọ́ Ọlọ́run gbọ́, kò dọ́lọ́run mà. Ẹ ń bá mọ̀ Jésù ló mọ̀ Ọlọ́run, kò jù báhùn lọ. Àyànfẹ́, wọ́n wá nínú ìwé Títù orí 1 ẹsẹ̀ 16 sọ wípé wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ̀ Ọlọ́run,
yálà bóyá kìrìsìtẹ́nì ni ọ́, bóyá ń lọ ilé ìjọsìn, o lè mọ every Sunday à ń rí ọ ń bẹ̀. Bíbélì ń sọ wípé wọ́n á jẹ́wọ́ pé àwọn ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá bí ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó bá ń lọ lọ́jọ́ Sunday tí ó sọ fún yín náà ní pé òun lọ ilé Ọlọ́run. Ṣùgbọ́n nígbà bá ti ilé Ọlọ́run darí dé, tó bá ti chọ́ọ̀chì dé, ẹbẹ̀ ẹyẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ wò, ẹ̀wọ̀n tó kù tó ń ṣe. Àwọn ènìyàn tí ó dàbí áńgẹ́lì lọ́jọ́ Sunday lọ́jọ́ ìsinmi, ṣùgbọ́n ẹ jẹ́ ó dọjọ́ ajé lọ́jọ́ Monday ẹ bá wọn pàdé níbi okòwò wọn tàbí níbi iṣẹ́ wọn, ẹ ti mọ̀ wípé Sátánì pọ́nbélé nìyẹn. Ṣùgbọ́n tó bá dọjọ́ Sunday wọ́n ṣe bí áńgẹ́lì, wọ́n hùwà ọmọ Ọlọ́run. Wọn a máa jẹ́wọ́ wípé àwọn ọmọ Ọlọ́run, tó sì jẹ́ wípé wọn ò dọ́lọ́run mà. Kìí ṣe láàárín àwọn èèyàn tí wọ́n pera wọn ní kìrìsìtẹ́nì ni wọ́n wà nìkan o. Wọ́n ń bẹ níbi gbogbo, wọ́n ń bẹ nínú ẹ̀sìn káàkiri, wọ́n máa lọ́gun ẹ̀sìn fún yín. Kò sì sẹ́sìn ọ̀nà tí ò ní sọ wípé Ọlọ́run làwọn gbàgbọ́, ṣùgbọ́n ẹbí yẹn léèrè pé ta lọ́lọ́run gan. Wọn ò mọ̀. Wọ́n máa ṣàpèjúwe ntàn rí, wọ́n máa ṣàlàyé ntàn dámọ̀, torí wípé olórí àrùn ń bẹ lára wọn. Àìmọ̀ Ọlọ́run olórí àrùn ni àyànfẹ́. Wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run, ṣùgbọ́n nípa iṣẹ́ wọ́n ṣẹ̀. Ẹni tó lóun mọ Ọlọ́run, ntẹ́ fi mọ̀ pé eléyìí dọ́lọ́run mọ̀ àbó ti dọmọ Ọlọ́run, pé ẹni yìí ti Ọlọ́run ni. Ó ní wípé ìwà àti ìṣe Ọlọ́run ni ó máa gbé nú rẹ̀. Púpọ̀ nú àwọn tán náà wọ́n mọ Ọlọ́run, nínú iṣẹ́ wọn ni wọ́n gbé ṣẹ́ Ọlọ́run. Ẹ bira yín léèrè, ǹjẹ́ Ọlọ́run máa ń kórìíra bẹ́ẹ̀ tí ń kórìíra yẹn? Ẹ bira yín léèrè, ǹjẹ́ Ọlọ́run máa ń múyàn tipátipá bẹ́ẹ̀ tí mọ́ àwọn èèyàn tipátipá ṣẹ̀sìn? Ǹjẹ́ ìgbà mélòó yẹ gbọ́ nínú ìwà àti ìṣe Ọlọ́run? Mo sì wí fún yín pé ìwà àti ìṣe Ọlọ́run nínú Jésù lẹ ti bá pàdé o. Ẹ wá wí fún mi bí ẹ ti kà á nínú ìwé mímọ́ nínú Bíbélì, níbi Jésù ti fi tipátipá mọ́ wọn kan pé ẹ̀sìn mi lẹ gbọ́dọ̀ wà á ṣe, ẹ ṣe é lálàyé. Ṣé àbíbo lẹ ti bá pàdé rí tí Jésù Olúwa sọ wípé òun kórìíra àwọn eléyìí, òun ò bá àwọn eléyìí ṣe, ẹ wá ṣe é lálàyé? Torí náà àwọn èèyàn tí wọ́n sọ pé àwọn ọmọ Ọlọ́run, nínú iṣẹ́ ni wọ́n ń gbéṣẹ́ Ọlọ́run o. Ẹ mọ̀ pé wọn ò mọ Ọlọ́run, torí nínú iṣẹ́ wọn wọ́n ṣẹ̀ Ọlọ́run. Ìwà àti ìṣe Ọlọ́run ò sí nínú wọn. N tí Ọlọ́run ń fẹ́ láti ọwọ́ ènìyàn gan, àwọn gan ò ṣetán láti yọ̀ǹda, wọn ò tiẹ̀ ṣetán láti ṣe, torí wípé wọn ò mọ Ọlọ́run. Ẹ wá gbọ́ ewu tó wà ńbẹ̀ dáadáa fún ọ. Ó ní wọ́n jẹ́ ẹni ìríra. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ tí wọn ò ní ìwà àti ìṣe Ọlọ́run nínú, tí wọn ò fẹ́ràn ọmọ ẹnìkejì gẹ́gẹ́ bí Jésù Olúwa ti lọ́gun rẹ̀ pé ẹ fẹ́ràn ọmọ ẹnìkejì yín gẹ́gẹ́ bí ara yín. Òfin àkọ́kọ́ rèé o. Ó ní wípé fi gbogbo ọkàn rẹ àti àyà rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èkejì sì dàbí rẹ̀, fẹ́ ọmọ ẹnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Òfin ọ̀hún òkúkú jù báwọn lọ. Ṣùgbọ́n òfin ọ̀hún bó ti kéré tó nì, púpọ̀ àwọn ẹlẹ́sìn ni wọn ò lè ṣe, torí pé ẹ̀sìn ni wọ́n gbàgbọ́, wọn ò gbàgbọ́ nínú Ọlọ́run. Wọ́n kàn ń jẹ́wọ́ ni. Ọlọ́run sọ pé ó ní púpọ̀ nínú àwọn ọmọ Ísírẹ́lì, ó ní wọ́n ń fi ẹnu bu ọlá fóun, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sóhun. Bẹ́ẹ̀ ló ti rí fún ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́sìn lónìí káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Yorùbá wa yìí. Wọ́n gbé ẹ̀sìn kárí, ẹ rò pé àwọn ni igbákejì Ọlọ́run, ẹ rò wípé wọ́n ti dọ́lọ̀ mà, ẹ rò wípé èèyàn Ọlọ́run ni wọ́n, ṣùgbọ́n irọ́ ni wọ́n pa o nínú iṣẹ́ wọn. Ẹ̀yin máa wo iṣẹ́ ọwọ́ wọn, iṣẹ́ ọwọ́ wọn burú ju ti Sátánì lọ. Sátánì gan ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pera wọn léèyàn Ọlọ́run, torí pé iṣẹ́ ọwọ́ wọn burú púpọ̀. Nínú iṣẹ́ wọn wọ́n ṣẹ̀ Ọlọ́run. Ewu tó wá wà fún wọn rèé o àyànfẹ́. Bíbélì sọ wípé wọ́n jẹ́ ẹni ìríra. Wọ́n jẹ́ ẹni ìríra. Oh my God, ẹni ìríra ni being abominable. Ẹni ìríra, wọn ò jẹ́ ní ìtẹ́wọ́gbà. Ǹjẹ́ ẹ mọ̀ tán pè ní ìríra? Bẹ́ẹ̀ ni wọ́n ti rí sí Ọlọ́run. Wọ́n jẹ́ nǹkan ìríra, wọ́n jẹ́ ẹni ìríra sọ́lọ́run. Ọlọ́run kò lè dúró pẹ̀lú wọn. Ọlọ́run ò lè tì yàn lẹ́yìn. Ọlọ́run ò lè wà pẹ̀lú irú ènìyàn bẹ́ẹ̀. Ẹni tí ò bá ti ní ìwà àti ìṣe Ọlọ́run nínú, ẹni tí ò bá ti, oh my God, ìwà àti ìṣe Ọlọ́run tí ò bá ní nínú, wọ́n jẹ́ ẹni ìnira. Ibo ni ìwà àti ìṣe Ọlọ́run yìí? Ìwà àti ìṣe Ọlọ́run, mo sọ fún yín pé nínú Jésù Olùgbàlà òun lẹ ti rí. Nínú Jésù lẹ ti rí ìwà àti ìṣe Ọlọ́run. Nínú rẹ̀ ni, inú Jésù ló wà ìwà àti ìṣe Ọlọ́run. Nínú Kristi lẹ ti bá pàdé. Ẹ já wo ìwé Jòhánù kínní orí kejì ẹsẹ̀ kẹrin. Ìwé Jòhánù Jòhánù kínní orí kejì ẹsẹ̀ kẹrin. Ẹ máa gbọ́, bí àwọn kà láti bí ẹsẹ̀ kínní. Ó ní ẹ̀yin ọmọ mi, ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí yín kí ẹ má bàa dẹ́ṣẹ̀. Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀, àwa ní alágbàwí lọ́dọ̀ baba Jésù Kristi olódodo.
òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, kì í ṣe fún tiwa nìkan ṣùgbọ́n fún ti gbogbo aráyé pẹ̀lú. Nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Nípa báyìí làwa fi ń mọ̀, torí ta fi sọ pé a dá Jésù mọ̀. Ẹ bá ti dá Jésù mọ̀ ló dọ́lọ́run mọ̀. Ẹ bá ti mọ Jésù ló mọ Ọlọ́run. Bó la sì ṣe wá mọ̀ pé lágbájá yìí mọ Ọlọ́run? Òun ni nípa ẹni bí ẹ bá wá rìn bí Jésù ti ń rìn tó ń pa òfin Jésù mọ́. Ẹ máa gbọ́, ó ní nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀, and hereby we do know that we know him if we keep his commandments. Nígbà tí a bá ń pa òfin rẹ̀ mọ́, bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́, jẹ́ ń pa òfin Jésù mọ́. Òfin Jésù rèé o. Àkọ́kọ́, fi gbogbo àyà rẹ àti ọkàn rẹ, gbogbo ohun tó ní láyé lọ́run, fífẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èkejì sì dàbí rẹ̀, fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Olóò fẹ́ràn Ọlọ́run, fẹ́ràn ọmọnìkejì rẹ ló ń pa, torí ìbejì ló fi ọ̀hún, ojú méjì ni. Èkejì sì dàbí rẹ̀. O ò lè fẹ́ràn Ọlọ́run kó má fẹ́ràn ọmọnìkejì rẹ. Tó bá lóò fẹ́ràn Ọlọ́run, olóò fẹ́ràn oníṣùgbọ́n ọmọnìkejì rẹ ló kórìíra, oníṣùgbọ́n onífẹ́ Ọlọ́run ni ọ́, ẹlẹ́sìn Ọlọ́run irọ́ ló pa. Ọlọ́run ò dá ọ mọ̀ torí ò mọ Ọlọ́run. Ọmọnìkejì ló, torí Ọlọ́run tó ò rí, kò sẹ́ni ó rọ́ Ọlọ́run rí. Bíbélì ti sọ fún wa bẹ́ẹ̀. Jésù ni àwòrán Ọlọ́run tá a fi hàn sáyé. Torí náà ẹ bá fẹ́ wá fẹ́ máa tó fẹ́ kọ́ ìṣe Ọlọ́run, tó fẹ́ kọ́ ìwà Ọlọ́run, nínú Jésù láti ń kọ́ ìwà Jésù. Ìṣe rẹ̀ òun ni ti Ọlọ́run. Ìṣe tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ èèyàn nìyẹn. Ìwà tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ ènìyàn ló wà nínú Jésù. Jésù làpẹẹrẹ rere. Òun làwòkọ́ṣe ìwà rẹ̀, ẹ̀kọ́ rẹ̀ lẹ́tẹ̀lé. Nígbà náà lẹ tó lè wu Ọlọ́run. Ẹ bá wá ní òun ò fẹ́ràn ọmọnìkejì òun, òun ṣe ọmọnìkejì rẹ ní jàǹbá, òun ṣe é níbi, ó sì ní olùfẹ́ Ọlọ́run ni ọ́, olónífẹ́ Ọlọ́run, ó ní olùjọ́sìn Ọlọ́run ni ọ́, ó ní ìwọ mọ Ọlọ́run, irọ́ ló ń pa. Torí Bíbélì sọ wípé nípa èyí ni a sì mọ̀ pé àwa mọ̀ bí àwa bá ń pa òfin rẹ̀ mọ́. Kí lòfin Jésù? Mo ti ṣe lálàyé lẹ́ẹ̀kan. Òfin Jésù ò nira, òfin ìfẹ́ ni, òfin ìfẹ́. Ní ẹsẹ̀ 4, ó ní ẹni tí ó bá wí pé èmi mọ̀ tí kò sì pa òfin rẹ̀ mọ́, èké ni, òtítọ́ kò sí nínú rẹ̀. ń bá ní òun mọ Ọlọ́run o, ṣùgbọ́n òfin Ọlọ́run wá nira fún láti pamọ́. Ẹ ti mọ̀ pé kéne, ẹ mọ̀ pé kò dọ́ Ọlọ́run mọ́, ẹ mọ̀ pé irọ́ nípa fún ara rẹ̀. Ó dẹni tó bá wí pé èmi mọ̀ tí kò sì pa òfin rẹ̀ mọ́, èké ni, òtítọ́ kò sí nínú rẹ̀. Ní ẹsẹ̀ 5, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń pa òfin rẹ̀ mọ́, lára rẹ̀ ni agbémú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́. Níbẹ̀ bẹ́ẹ̀ la ṣe perfect ìfẹ́ Ọlọ́run. But whoso keepeth his word in him, verily is the love of God perfected. Hereby know we that we are in him. Ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó máa ń pa òfin rẹ̀ mọ́, lára rẹ̀ ni agbémú ìfẹ́ Ọlọ́run pé ní tòótọ́. Nípa èyí ni àwa mọ̀ pé àwa ń bẹ nínú rẹ̀. Nípa bẹ́ẹ̀ la fi mọ̀ pé èèyàn Ọlọ́run ni á. Nípa bẹ́ẹ̀ la fi mọ̀ wípé adọ́lọ́hun mọ̀ nígbà tá a bá mú òfin Kristi ṣẹ, tí ń ṣe òfin ìfẹ́, pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Ẹni tí ó bá wípé òun gbé inú rẹ̀, òun náà pẹ̀lú sì yẹ láti máa rìn gẹ́gẹ́ bí òun ti ń rìn. Bàbá wa rẹ nìkẹ́ni tó bá ní mo ń gbénu Jésù, Jésù ń gbénu mi, tó lọ́mọ Ọlọ́run lòun, tó lòun dọ́lọ́hun mọ̀, ó gbọ́dọ̀ rìn gẹ́gẹ́ bí Jésù Olúwa ti rìn. He that said he abideth in him ought himself also to walk, even as he walked. Gẹ́gẹ́ bí Jésù ti rìn, irú ẹ̀dá bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ rìn bẹ́ẹ̀, ó gbọ́dọ̀ máa rìn déédé. Bí Jésù ti rìn déédé, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń dáríjì ni gẹ́gẹ́ bí Jésù ti ń dáríjì ni. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń súre fún ni gẹ́gẹ́ bí Jésù ti ń súre fún ni. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí Jésù ti ní ìfẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó láàánú gẹ́gẹ́ bí Jésù ti ní àánú. Àwọn iṣẹ́ rere ọwọ́ Jésù ńlá ti bá. Ẹ lè bá wà àbàjẹ́ lọ́wọ́ Jésù, àbẹ̀gbọ́n pa rẹ̀. Gẹ́gẹ́ bí a ti gbọ́ àwọn ìwà àbàjẹ́ lọ́wọ́ àwọn wòlíì, ẹnikẹ́ni tó lè wù kó pera rẹ̀ ní wòlíì, ẹnikẹ́ni tó lè pera rẹ̀ ládarí ẹ̀sìn, ẹ rí i pé kò sí bẹ́ẹ̀ ṣe ní bá àwọn ìwà àbàjẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọn, ṣùgbọ́n lọ́wọ́ Jésù Olúwa wa rárá o. Torí wípé nínú Jésù ni a ti mú ìfẹ́ Ọlọ́run pé inú rẹ̀ ni ìṣe àti ìwà Ọlọ́run wà, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fẹ́ kí á rìn. A ti padà sínú ìwé Títù orí 1 ẹsẹ̀ 15 tá à ń kà ó ní tó wípé wọ́n jẹ́wọ́ pé wọ́n mọ Ọlọ́run, ṣùgbọ́n nípa iṣẹ́ wọn ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni ìríra. Àwọn ewu tó wà ń bẹ nìyẹn o. Wọ́n jẹ́ ẹni ìríra àti aláìgbọràn, àti ní ti iṣẹ́ rere gbogbo aláìníláárí. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, àwọn tí ò ní, wọ́n lè lójú aráyé wọ́n lè jẹ́ ẹni tó níláárí o. Wọ́n lè rọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì, wọ́n lè kọ́lé alájà 15,
wọ́n lè kóyàwó jọ bí nǹkan míì, wọ́n lè bímọ lọ bíi pé àwọn nìkan ni aláṣẹlẹ̀ ayé fún, wọ́n lè máa dún yùgbàyùgbà lọ́dẹ wọn, wọ́n lè máa fi lé pọtí máa fọ̀nà rókà, wọ́n lè ṣe ohun gbogbo kí gbogbo rẹ̀ ó máa dùn. Ẹ lè rí wọn gẹ́gẹ́ bí olówó tàbí bọ̀rọ̀ kìnìún láwùjọ, ṣùgbọ́n torí pé àwọn ọmọ Ọlọ́run, torí pé ìwà àti ìṣe wọn ò wu Ọlọ́run, Bíbélì pè wọ́n ní aláìníláárí. Nípa tara wọ́n lè dàbí ẹni tó níláárí o, lọ́dọ̀ àwọn tó ń bẹ nínú ayé ó lè dàbẹ́ o, ṣùgbọ́n nínú ẹ̀mí aláìníláárí ni wọ́n, torí wípé wọn ò dọ́lọ́run mọ̀. Àwọn ewu tó wà fún ẹni tí ò bá mọ Ọlọ́run nìyẹn. Àyànfẹ́, ó ṣe pàtàkì fún wọn láti mọ Ọlọ́run o, torí ó ṣe pàtàkì púpọ̀ láti dá Ọlọ́run mọ̀. Kí wá ni àwọn pàtàkì mímọ̀ Ọlọ́run yìí? Kí ni àwọn èrè tí ó rọ̀ mọ́ àwọn pàtàkì rẹ̀ rèé o? Pàtàkì rẹ̀ rèé o. Irú àwọn tó bá dọ́lọ̀, ẹni pé mo ti sọ fún yín pé àwọn ewu lára ewu tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ rí ni wípé àìrójú, àìráàyè, àìbalẹ̀ ọkàn, ìgbé ayé asán, gbígbé nínú òkùnkùn àti ìparun ayérayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àwọn ewu tó rọ̀ mọ́. Ta sì tún rí àwọn ewu míì lónìí tó sọ wípé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ jẹ́ ẹni ìríra, wọ́n jẹ́ aláìgbọràn, wọ́n dàbí ewúrẹ́, ewúrẹ́ ìgbọràn. Kò síbẹ̀ tí lè béwúrẹ́ sọ̀rọ̀ tó kò ní í gbọ́. Aláìgbọràn ni àwọn aláìmọ̀ Ọlọ́run nìyẹn. O gbọ́dọ̀ tètè yí padà kó ń bẹ kí wọn náà lè dọmọ tó ń gbọ́ràn. Bẹ́ẹ̀ náà la sọ wípé aláìníláárí gbogbo ni, kò sí tó léwu kan dà kán kàwé ju pòfẹ́sọ̀ lọ. Ẹ̀rí púpọ̀ wọ́n lè kàwé gboyè, síbẹ̀ náà nínú iṣẹ́ wọn wọ́n máa ṣẹ́ Ọlọ́run. Wọ́n lè láwọn ọmọ Ọlọ́run o, ṣùgbọ́n ìwà àti ìṣe wọn yóò máa, àwọn ká tiẹ̀ sọ wípé kò sọ Ọlọ́run gan. Wọ́n lè, bó ti lè wù wọ́n kàwé tó, bó ti lè wù wọ́n lọ́lá tó, bó ti lè wù kán nípò tó, bó ti lè wù kán lé fọ̀n kán lé kán tó, bó ti lè wù kán jẹ́yàn pàtàkì tó láwùjọ, lọ́dọ̀ Ọlọ́run aláìníláárí nìyẹn. Mo gbàdúrà fún ìwọ tó wà nírú ipò yẹn, torí pé o gbọ́dọ̀ Jésù Olúwa lónìí. Jésù Olúwa tún ẹ̀dá rẹ ṣe, ó dá ọ padà, ó mú ẹ kúrò láàrin àwọn aláìníláárí, ó sì sọ ẹ́ di ẹni tó níláárí nínú Jésù Olùgbàlà. Ó sọ ọ́ di ẹni tó níláárí lọ́dọ̀ Ọlọ́run ní orúkọ Jésù Olùgbàlà wa. Ẹ wá jẹ́ àwo pàtàkì mímọ̀ Ọlọ́run àti àwọn èrè tó rọ̀ mọ́. The importance, advantage and rewards of knowing God. Irú àwọn nǹkan wo ló rọ̀ mọ́? Díẹ̀ náà ni wọ́n mẹ́nu bà ń bẹ́ẹ̀ lónìí. Ìgbàlà àti òdodo Ọlọ́run a máa bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ gbé. Ẹ já wo ìwé Róòmù orí kìíní, Romans 1. Ìgbàlà àti òdodo Ọlọ́run ó wà. Romans 1, ẹ já wo verse 16 to 17. Romans 1, 16 to 17. Nítorí èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú. Nítorí nínú rẹ̀ ni òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. Nítorí èmi kò tijú ìhìnrere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Hélénì. Ìgbàlà, òdodo àti agbára, àwọn tó wà ń bẹ̀ fún ẹni tó bá dọ́lọ̀ mọ̀ nìyẹn. Kìí ṣe fún àwọn ọmọ Júù nìkan o, kìí ṣe fún Ísírẹ́lì àti Hélénì, fún gbogbo ẹni tí a bá wàásù ìrere Jésù fún tó sì gbà á gbọ́, tóun náà di ọmọ àgbàlà, tó di ọmọ Ọlọ́run, tóun náà tọ́wò nínú agbára ìsọdọmọ, power of adoption, tóun náà wá di ọmọ Ọlọ́run. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò jẹ́ alábàápín nínú òdodo Ọlọ́run, yóò jẹ́ alábàápín nínú ìgbàlà Ọlọ́run. Àwọn èrè tó wà ń bẹ̀ nìyẹn o, àwọn èrè tó rọ̀ mọ́ pé ènìyàn dá Ọlọ́run mọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ wo ohun tá à ń pè ní àlàáfíà. Irú bẹ́ẹ̀ tí a mọ̀ pé òun ní opposite àìbalẹ̀ ọkàn, ta sọ pé lára àwọn ewu tó wà fún àwọn tó mọ̀ Ọlọ́run nìyẹn. Ẹ bá dọ́lọ̀ mọ̀ máa ń wà nínú àlàáfíà. Ìwé Àìsáyà 26 verse 3, ó lóun yóò pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé. The book of Isaiah, prophet Isaiah, ẹ jẹ́ ká wo Isaiah 26 verse 3. The book of Isaiah, ìwé wòlíì Isaiah orí 26 ẹsẹ̀ 3. Ìwọ pa á mọ́ ní àlàáfíà pípé ọkàn ẹni tí ó sinmi lé ọ, nítorí tí ó gbẹ́kẹ̀lé ọ. Thou will keep him in perfect peace, whose mind is stayed on thee, because he trusted in thee. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, irú àwọn èrè tí wọ́n máa ń ní nìyẹn o. Ẹni tó bá dọ́lọ̀ mọ̀, tó fi gbogbo ọkàn rẹ̀ sinmi lé Ọlọ́run, tó pa òfin Ọlọ́run mọ́, tó mú òfin ìfẹ́ ṣẹ, tó fẹ́ràn Ọlọ́run, tó sì fẹ́ràn gbogbo ènìyàn, tó fẹ́ràn ọmọ ẹnìkejì rẹ̀, tí ò sọ ọmọ ẹnìkejì níbi, tí ò wá ìṣubú ọmọ ẹnìkejì rẹ̀, tí ó ń fi ìfẹ́ hàn, tó ń ṣe àánú, tó ń dáríjì ni. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọn máa ní àlàáfíà pípé. Ẹ já wo ìwé Òwe orí 16 ẹsẹ̀ 7. The book of Proverbs. Ẹ já wo Proverbs 16 verse 7. Ó ní nígbà tí ọ̀nà ènìyàn bá wu Olúwa,
òun á mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà bí ọ̀nà ènìyàn bá ti wu Ọlọ́run. Nígbà tí when a man's way please the Lord, he maketh even his enemies to be at peace with him. Bí o bá ti mú òfin Ọlọ́run tó dọ́lọ́run mọ̀ tó mọ̀ á, tọ́nà rẹ̀ bá ti wu Ọlọ́run, tí o mú ìfẹ́ àti òfin Ọlọ́run ṣẹ, òfin tí Jésù là kalẹ̀ tó mú ṣẹ tó pa á mọ́, o ti wu Ọlọ́run. Tó ti mú òfin ìgbàgbọ́ ṣẹ gẹ́gẹ́ bí ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 6 sọ wípé láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú, kò ṣeé ṣe láti wu Ọlọ́run. Ṣùgbọ́n tó bá ti gbàgbọ́ nínú òfin tí Jésù gbé kalẹ̀ pé fẹ́ràn ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ, Bíbélì ń sọ wípé òun á sì mú ọ̀tá rẹ wà pẹ̀lú rẹ ní àlàáfíà nígbà tí ọ̀nà èèyàn bá wu Olúwa. Torí náà àwọn èrè tó rọ̀ mọ́ mímọ́ Ọlọ́run nìyẹn o. N bá ti dọ́lọ́run mọ̀ pàtàkì rẹ̀ fún ayé ẹnìkọ̀ọ̀kan wa. What about spiritual impartation? Spiritual impartation kọ́ ara àwọn nǹkan tí ó yẹ kí a gbé yẹ̀wò lélẹ́yìí o. Spiritual impartation torí wípé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n á lè jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn ènìyàn. Wọ́n dàbí ènìyàn bíi Paul apostoli. Ẹ já wo ìwé Róòmù ta kàlẹ́ kan, Róòmù orí kìíní, Book of Romans. Ẹ já wo ìwé Róòmù orí kìíní ká wo láti bí ẹsẹ̀ 8 sí ìsàlẹ̀ ẹsẹ̀ 13. Paul ní sọ̀rọ̀ níbí yìí nígbà tí ó ń ṣàníyàn láti lọ sí Róòmù. Ó ní mo kọ́ dúpẹ́ náà lọ́wọ́ Ọlọ́run mi nípasẹ̀ Jésù Kristi nítorí gbogbo yín, nítorí pé à ń ròyìn ìgbàgbọ́ yín yìí gbogbo àyíká. Spiritual impartation. Nígbà tí tó bá dọ́lọ́ mà ó wà ní jẹ́ kó jẹ́wọ́ nìkan. Oh my God. Àwọn pàtàkì ẹnìyẹn torí wípé nígbà tí ìgbàlà bá ti wó kan àyà rẹ wá tó ti rí ìfẹ́ Ọlọ́run tí mẹ nínú Jésù olùgbàlà, ìwọ gan ò ní fẹ́ jẹ́ alánìkànjọpọ́n. Ó fẹ́ fi àwọn aráalé rẹ, ó fi àwọn èèyàn tí ń bẹ láríká rẹ. So you begin to have spiritual impartation. You begin to impart life positively. Now àwọn tí ó bá wà láyìíká rẹ tí Ọlọ́run ràn ẹ́ lọ́wọ́ láti tan ìmọ́lẹ̀ ìrere sójú wọn, tan ìmọ́lẹ̀ ìrere sáyìíká wọn, káwọn náà lè dọmọ Ọlọ́run, kán lè kúrò nínú rúdurùdu ayé, kán lè kúrò nínú ìtànjẹ Sátánì, káwọn pẹ̀lú lè máa ṣe ohun tó tọ́. Kí wọ́n lè kúrò nínú reprobate mind wọn, kúrò nínú àwọn ọkàn tí tó ń ṣe tí ò tọ́, tán yí padà, tán yí ìròrí wọn padà, tán yí ìrònú wọn padà, tán sì mọ ẹni tó ń jẹ́ Ọlọ́run. Kìí ṣe ìwọ nìkan ni ó ṣe láǹfààní, yóò ṣe àwọn náà láǹfààní. Tó bá ti lè yí padà, a rí i pé yóò jẹ́ àǹfààní fún ọ, yóò sì ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ní yóò wúlò fún wọn lọ́pọ̀lọpọ̀. Torí ó bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Táwọn náà bá sì ti ń di àtúnbí ní agbègbè rẹ, ní ìlú rẹ, àyíká rẹ pẹ̀lú yóò wà lálàáfíà. Òun ló máa ń ṣe mí láàánú lónìí. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n gbégbé ayé bámúbámú ni mo yó. Èmi ò mọ̀ bébí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan ládùúgbò rẹ. O rán àwọn ọmọ tí ò rówó lọ léèwé, ìwọ rówó rán ọmọ tiẹ̀ ní léèwé o. Olówó ayé ẹ wá gbọ́rọ̀ yìí o. Gbogbo ẹ̀yin ọlọ́lá ẹ wá gbọ́rọ̀ yìí o. Tó bá jẹ́ pé ẹ mọ Ọlọ́run ni ọ̀rọ̀ tá à ń ṣàlàyé yìí yóò yé yín dáadáa. Ìwọ rán ọmọ rẹ nílé ìwé olówó gọbọi, ó sì ń tọ́jú wọn, ọkọ̀ ló fi ń gbé wọn lọ léèwé, ló fi ń gbé wọn padà. Ṣùgbọ́n lágbègbè rẹ, ládùúgbò rẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní àwọn òbí wọn tí ẹ rówó rán wọn, àwọn ò lè lọ léèwé ń tiyan, ilé náà máa ń jókòó sí, wọn ò kàwé ṣùgbọ́n àwọn ọmọ tirẹ̀ ń kàwé. Àwọn yẹn ò níṣẹ́, àwọn ọmọ tirẹ̀ ń níṣẹ́. Ṣé o mọ̀ pé nígbà ó bá yá àwọn ọmọ tán kàwé tán kẹ́kọ̀ọ́ yìí tẹ́yìn ò ràn lọ́wọ́ yìí, tẹ́yìn rò pé wọn ò ní láárí, wọn já nǹkan kan, wọn ò jámọ́ nǹkan kan láwùjọ, àwọn ni wọ́n ń padà dìgára ọlọ́ṣà, àwọn ni wọ́n ń padà domi àlàáfíà lùúrú. Àwọn ọmọ tiẹ̀ tó wá ń rán nílé ìwé yẹn, ṣó rò pé wọ́n lè fẹ̀dọ̀ lórí òróòró láti jẹun, láti gbádùn? Ó rò pé ìwọ náà ó wà lè sinmi lọ́jọ́ alẹ́ pé àwọn ọmọ tó ti tọ́ yẹn pé kán lè wá fún ọ ní nǹkan kan. Òun lọ́pọ̀lọpọ̀ ni wọ́n á kàn dẹ́mi ọmọ ẹlòmíì légbodò tí oh my God. Torí àwùjọ tá a bójú tó kò ní ṣe é gbé. Tàbá kàn bójú tára wa nìkan, tá a bójú táwùjọ wa. Èrèdí nìyẹn ni tó bá wá dọ́lọ́ mà kò wá ní jẹ́ kó jó òun nìkan, gbogbo èèyàn tí ń bẹ láyìíká rẹ̀ náà ni ó fẹ́ jẹ́ kó rí ìmọ́lẹ̀ ìrere. Torí nígbà náà lòun náà tó lè wà lálàáfíà. Bí ìwọ nìkan bá jẹ́ nìkan tó jẹ́ wípé ayé ara rẹ ló bójútó, ò bójútó àwọn tí ń bẹ lágbègbè rẹ, bó ni ìwọ gan nìkan ṣe fẹ́ gbé. Wọ́n ní olówó kan láàrin òtòṣì 6, wọ́n ní gbogbo wọn òtòṣì ní àwọn Yorùbá ni wọ́n wí bẹ́ẹ̀. Torí náà Paul ń bí ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún impartation náà, torí wípé ó ti ń gbọ́ ìròyìn àwọn èèyàn wọ̀nyí tá ti fún ní ìrere pé a ti ń ròyìn ìgbàgbọ́ wọn yí káàkiri gbogbo ayé. Ó ní Ọlọ́run sáà ní ẹlẹ́rìí mi ní ẹsẹ̀ 9 mo wà ń wo, ẹni tí èmi ń fi ẹ̀mí mi sínú
ẹni tí èmi fi ẹ̀mí mi sìn nínú ìhìnrere ọmọ rẹ̀, bí ó ti ṣe pé ní àìsinmi ni èmi rántí yín nígbà gbogbo nínú àdúrà mi. Èmi ń bẹ̀bẹ̀ bí lọ́nà kọnà lékè gbogbo rẹ̀ kí a lè ṣe ọ̀nà mi ní rere nípa ìfẹ́ Ọlọ́run láti tọ̀ yín wá, nítorí tí èmi fẹ́ gidigidi láti rí yín, kí èmi kí ó lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí díẹ̀ kí a sì lè fi ẹsẹ̀ yín múlẹ̀. To give you spiritual impartation, to impact you spiritually. Ẹ máa gbọ́, only for I long to see you that I may impart unto you some spiritual gift to the end that ye may be established. Àwọn pàtàkì mímọ́ Ọlọ́run nìyẹn o. Bí mo bá ti dọ́lọ̀ mọ̀, gbogbo ẹni tí bẹ láyìíká rẹ náà ni ó wù ọ́ láti jẹ́ kí wọ́n mọ Ọlọ́run. Ó mọ fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ó rí i pé agbègbè rẹ, àyíká rẹ yóò wà ní àlàáfíà. Kò ní jẹ́ oníjàgídíjàgan, kò ní jẹ́ oníjàkájìjà ẹ̀sìn, kò ní jẹ́ wàhálà. Gbogbo wọ̀nyí jẹ́ pàtàkì. Ó jẹ́ pàtàkì mímọ̀ Ọlọ́run àti àwọn èrè tí ó ṣe kíni tí ó rọ̀ mọ́. Láti mú ọ̀rọ̀ ẹ̀ wá sí ìdánudúró, ẹ já lọ sínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 síwájú. John chapter 3 verse 16 ọ̀pọ̀ mi ta ti ń kà pé nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́, máa gbọ́, nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fẹ́ ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́. Oh my God, ẹ wo ẹ tiẹ̀ máa gbọ́ kákan dá alẹ́ verse 16 yẹn nìkan, ẹ já dá alẹ́ verse 16. Ìyè àìnípẹ̀kun jẹ́ èrè ńlá fún ẹni tó bá dọ́lọ̀ mọ̀, fún ẹnikẹ́ni tí ó bá fi ayé rẹ̀ fún Jésù. Àwọn pàtàkì àti èrè mímọ́ Ọlọ́run nìyẹn o. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, á tẹ̀síwájú ìyè àìnípẹ̀kun. Ṣé ìwọ náà fẹ́? Ṣé ìwọ náà fẹ́ ní ìyè àìnípẹ̀kun? Ṣé ìwọ náà fẹ́ dọmọ ìgbàlà? Ṣé ìwọ náà fẹ́ déjọba ọ̀run? Fi ọwọ́ rẹ sọ́kàn àyà rẹ tí o bá ṣe tán láti mọ Ọlọ́run yìí, láti dá Jésù Olúwa mọ̀, kí ìwọ pẹ̀lú sì gba ìyè àìnípẹ̀kun sínú ayé rẹ. Sọ pé Jésù Olúwa, mo ti tún gbọ́rọ̀ rẹ o. Mo ti gbọ́ wípé ìwọ ni àwòrán Ọlọ́run tí a rán sí ayé, pé kò sí ẹni tí ó rí Ọlọ́run rí bí kò ṣe Jésù tí a fi hàn wá. Ẹ̀mbásì ti rí Jésù, ó ti rí Ọlọ́run. Ẹ̀mbá ti mọ Jésù, ó ti mọ Ọlọ́run. Torí náà sọ wípé Jésù Olúwa, mo fi ayé mi fún ọ lónìí tọ̀wọ̀tọ̀wọ̀. Mo gbélé ọ lọ́wọ́ nítorí wípé ìwọ ni àwòrán Ọlọ́run. Gbá ọkàn mi là, sọ ọkàn mi di mímọ́. Fún mi ní ẹ̀mí mímọ́ rẹ. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ràn mí lọ́wọ́ láti rìnrìn àjò ìgbàgbọ́ yìí kí n sì dé ìjọba ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín. Bí o bá rádúrà yẹn gbà, àyànfẹ́, mo kí ẹ kú oríire. Àdúrà mi ni wípé Jésù Olúwa, ẹni tí ń gba nílà, tí ń gbọkàn yín nílà, kó gbọkàn yín là lórúkọ Jésù olùgbàlà. Mo sì gbàdúrà fún gbogbo ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ pé ní ìjọba ọ̀run àtèmi àtẹ̀yin àjọ débẹ̀ lórúkọ Jésù olùgbàlà, àmín. Bẹ́ẹ̀ bá lóhunkóhun láti bí mi lẹ́yìn ètò, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó lọ lójú móhùnmáwòrán 08030778593. Òun náà ni kí ẹ pè láti fi bá mi sọ̀rọ̀. Lọ́gán tẹ́ bá sì pè mí náà ni n ó dá yín lóhùn. Àyànfẹ́, títí di ọjọ́ mẹ́jọ tá a lórí ọ̀fẹ́ láti máa pàdé bí Jésù Olúwa bá tí ì dé ni o. Ni mò ń gbàdúrà fún yín wípé orí ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò láti máa gbàdúrà fún ètò yìí, láti máa súre fún wa, kí Ọlọ́run kó súre fún ẹ̀yin náà. À ń rọ́wọ́ àdúrà yín o, Ọlọ́run yóò sì máa tẹ ẹnìkọ̀ọ̀kan wá síwájú títí di ọjọ́ mẹ́jọ tí a tún máa pàdé bí Jésù Olúwa kò bá tí ì dé o. Ó kàn mí ò yí padà. Benjamin Olúwa wà lẹ́yìn mi, Akinyeye, tí ọ̀pọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ Olúwa Akinyeye, òun ló kọ́ mi. Títí dìgbà náà, mo kó yín sábẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀, kó máa bá yín gbé, kó máa bá yín wọlé, kó máa bá yín jáde. Títí dìgbà náà, kẹ́ wà lálàáfíà ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa, àmín.